ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ ní ilẹ̀ Yorùbá, kí ló dé tẹ́ lajú yín lẹ̀ títà lùbọ́dọ̀ ń kó sí, tẹ́ lajú ńlẹ̀ tí odò ń gbàrèrè ìran Yorùbá lọ? Kí ló dé tí ohun gbogbo ń dorí kodò ní ilẹ̀ kóòtù òjíire tẹ̀dẹ̀ ṣe bí pẹ́ òre? Yorùbá wípé ohun tá a bá ṣe yóò dìtàn bó bá dọ̀la, torí ohun tá a bá ṣe lénìí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa yóò sọ nípa ìbúdọ̀jọ́ ọ̀la. Àríṣe la ríkà o, àríkà ní bàbá rẹ̀ gùn. Àwọn bàbá wa kan wọ́n lè nìyàn mọ́ ṣoore torí ìrègùn ni, torí tó bá dọjọ́ ọ̀la. Àwọn bàbá kan ti lànà ayọ̀ fún yín, wọ́n lànà ìṣẹ́gun fún yín, ayé yín sáré wọnú ògo, wọ́n tàn mọ́lẹ̀ ẹ lórí ọ̀fẹ́ àtẹ̀rẹ̀ yan falala falala. Wọ́n fi gbogbo ayé wọn làágùn fún yín káyé yín bá lè nítumọ̀. Wọ́n fi ara wọn ṣe ètùtù fún ẹ̀yin àgbààgbà tòde òní. Kí ló dé tẹ̀ ń wòran tí ọjọ́ Yorùbá dẹ̀ rí báyìí? Kí ló dé tẹ̀ ń wòran tẹ̀ wọṣọ àìdòǹkìá? Ẹ rántí Alagbara èní tó bá pẹ́ yóò di òjò lọ́jọ́ ọ̀la o, torí ìgbà ò yí lọ bí òréré. Àwọn bàbá wa ní ayé ò yí padà bí ọ̀pá ìbọn. Mo kí yín káàkiri gbogbo àgbáyé lẹ́ẹ̀kan sí. Mo forúkọ bàbá Professor Banji Akíntóyè mo fi kí yín, àròlé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá tó ṣojú tó ṣẹ̀yìn. Ó ṣojú Awólọ́wọ̀, ó ṣẹ̀yìn Awólọ́wọ̀. Bàbá tó fi gbogbo ọkàn wọn fẹ́ kí òmìnira àti ìròyìn ayọ̀ kó wọlé padà sí ilẹ̀ Yorùbá. Mo forúkọ bàbá yẹn náà kí yín káàkiri gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ni o, ẹ̀yin ojúlówó ọmọ, ẹ̀yin tẹ́ ẹ̀ fọwọ́ sí júwe lé bàbá yín, ẹ̀yin tẹ́ òlùlù kówókówó, bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Bàbá mi Ọlámídé Ọlákùlẹ́yìn adára fún yín, ojú òní tì yín, àgbàrá kì í fòkòtò eré ayé yín ò ní fò yín ru. Mo kí gbogbo yín, ẹ̀yin ọmọ odò tó dá ìwà. Mo forúkọ bàbá yẹn kí yín l'Amẹ́ríkà, ní Canada, ní London, dé Japan, dé China, all the European country, Germany ní, Spain ní, England ní, Denmark ní, Holland ní, tó fi dé South Africa, tó fi dé Gabon, tó fi dé Burkina Faso. Níbi gbogbo tó ju ẹ̀yin ojúlówó ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ odò tó dá ìwà tẹ́ bá wà, pé a ó borí ọ̀tá o. Ìta ńlá kọjá lọ́wọ́lọ́wọ́, ọba mi Èdùmàrè yóò mú wa là kọjá. Ọlọ́run yóò palẹ̀ àwọn àgbà àkàmọ́, yóò fún wa láwọn àgbà tuntun, torí ikú ló bọlá jẹ́ ní ilẹ̀ Yorùbá. Tí ò bá jẹ́ pé ikú bọlá jẹ́, irú àkókò yìí kí bàbá Gani Fáwẹ́hìnmí wà láyé, Dr. Bẹ́ẹ̀ Kọ́rasọ́n Kútì, kí bàbá Ibrahim Adésànyà wà láyé, kí bàbá Táyé Ṣóláàrin ó wà láyé, kí bàbá wa ọ̀nkú Bọ́lá Ìgè kó wà láyé, bàbá àpá Adékúnlé Ajáṣe kó wà láyé. Àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n fi gbogbo ọkàn wọn wọ́n fi sáà ọjọ́ ọ̀la Yorùbá kó wà láyé. Bí àwọn bá ti dìde, àwọn bá ti kọ̀yà fún ìran Yorùbá. Alájà, mo fi orúkọ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá, Aníyèkáyé ojúlówó ọmọ, olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ, Májàsọ́lá, àrẹ̀mọ Olódùmarè, mo fi kí gbogbo yín. Ọmọ ọkọ that surrounded himself for the survival of the Yoruba race, mo fi kí yín o, mo fi kí yín. Inú mi dùn pé ọmọ Yorùbá yìí ṣe àfibiṣẹ́ olóore. Mo gbé kankan sórí TikTok, ẹ̀yin náà lọ wò ó mbẹ̀ yìí tẹ́ ẹ bá ti wò ó, pé ẹ jẹ́ ká dìbò fún èèyàn méjì, Gani àti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. At least àwọn tó ti dìbò mbẹ̀ àti lé ní more than 2,000. All of them say Sunday Ìgbòho. It show that pé ìran Yorùbá yìí fi ibiṣẹ́ olóore, ojú òní tì yín. Mo forúkọ àwọn náà kí yín káàkiri gbogbo àgbáyé níbi tẹ́yìn ojúlówó ọmọ Yorùbá bá wà.
bí àlàáfíà ọlọ́run ọba mi òkè yóò máa bá yín gbé. Ẹ̀yin àgbà, ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ṣé ló yẹ kẹ́ ẹ túlẹ̀ Yorùbá ṣe? Ẹ̀yin àgbà, ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ wà nípò àṣẹ, ṣé ló yẹ kẹ́ ẹ túlẹ̀ Yorùbá ṣe? Ó mú mi rántí láti kí màmá kan àti bàbá kan, tí n bá rí ọwọ́ wọn, tí n bá rí iṣẹ́ wọn, inú mi á máa dùn pé tá a bá túbọ̀ rí àwọn àgbààgbà ojúlówó ọmọ Yorùbá tó ń dìde tó ń sọ̀rọ̀ báyìí, ìyẹn ni pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó parẹ́. Màmá Dr. Wùmí Làwà, ojú òní tì yín o, omi ara yín, ẹ̀jẹ̀ ara yín ò ní gbàbọ̀dẹ̀, pẹ̀lú bàbá wa Dr. Patrick Akébọ̀dé Akébọ́lá, ojú òní tì yín, ẹ kú iṣẹ́ ìran yín, ọlọ́run ọba mi yóò máa dáàbò bò yín, ẹ má jẹ́ oṣù yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín. Ṣé gbọ́ mi? Ẹ̀yin mọ̀ pé ilé làbò ìsinmi oko, ilé òdẹ ní ilé yín, ọ̀nà òní nà yín láṣẹ Olódùmarè. Mo lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá, àtẹ̀yin alágbára, àtẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ, ọ̀nà bá ayé Yorùbá ó ṣe gúnrégé ló yẹ ká ẹ máa wá kiri. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, àtẹ̀yin aláṣẹ, àtẹ̀yin alágbára, ọ̀nà bí omi Yorùbá ó ṣe tòrò ló yẹ ká ẹ máa wá kiri. Ẹ̀yin alágbára, ẹ̀yin aláṣẹ, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀nà bí ayé Yorùbá ó ṣe ní ìsinmi ló yẹ ká ẹ máa wá kiri. Ọ̀nà bí ilẹ̀ wa ò ṣe ní ìdílé onílẹ̀, tílé wa ò ní dílé onílé, tọ̀nà wa ò ní dọ̀nà ọlọ́nà ló yẹ ká ẹ máa wá kiri. Ìwà tó yẹ kẹ́yìn máa wù ní wípé ẹ̀ ní jẹ́ kó gún àwọn bàbá yín ó parun, kò yẹ kẹ́ ẹ wọṣọ akótiléta, kò yẹ kẹ́ ẹ wọṣọ arúngún, kò yẹ kẹ́yìn náà ò bá wọn wọṣọ bámúbámú lẹ́yìn yó. Ẹ̀yin ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kò yẹ kẹ́yìn náà wà lára àwọn tí ń fọwọ́ òsì júwe lé bàbá wọn. Torí àwọn àgbà jọ̀wọ́n àná wọn ní ọmọ àlè ní fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Nígbà tẹ́yìn ò ń ṣọmọ àlè, èyí àti ṣe tẹ́ ń hùwà bí ọmọ àlè. Nígbà tí ẹ̀ ń ṣe ọmọ pàpà ńlági, èyí àti ṣe tí ẹ̀ ń hùwà bí ọmọ pàpà ńlági. Nígbà tí ẹ̀ ń ṣe ọmọ akótilétà, tí nínú ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ ọ̀dájú ò sí ń bẹ̀, kí ló dé tẹ̀ ń hùwà bí ọ̀dájú? Nígbà tí ẹ̀ ń ṣe ọmọ akótilétà tó jẹ́ pé ọmọ oníbìníran ni yín, kí ló dé tẹ̀ ń hùwà bí ọmọ akótilétà? Pé bó bá lè dàrú kó dàrú. Àwọn bàbá àtàná fún yín lórí ọ̀fẹ́ nígbà tẹ́ ẹ jí lówùúrọ̀ ọjọ́ ayé yín, tí wọ́n gbé ketele yín lórí pé kẹ́ ẹ lọ pọnmi wá lódò, ẹ lórí ọ̀fẹ́ ẹ pọnmi tó tòrò, láyé yín fi tòrò wálé. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin tàgbà tó ní ẹ pọnmi tó tòrò tán, ẹ wá mú igi, ẹ wá rú omi kí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín má bàa rí omi tó tòrò pọn. Àwọn bàbá àtàná nínú kòókò, nínú làálàá wọn, nínú jíjẹ, nínú ijó àìjẹ, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbé agbádá sọ́rùn láì wẹ̀ láàárọ̀ kùtù. I can mention 2 or 3 of them nígbà tí mo interview wọn. Pété bá ti jí báyìí pé àwọn tètè àwọn pẹ́ jí wọ́n gbé agbádá sọ́rùn láì wọ̀, pé ìmí nínú wọn ó lè jẹ́ ìkẹ́nẹ́ nílé bàbá Awólọ́wọ̀ náà ti máa wẹ̀. Ìmí nínú wọn ó lè jẹ́ ọ̀dọ̀ bàbá Adékúnlé Ajáṣin náà ti lọ wẹ̀. Àwọn bàbá àtàná fi gbogbo agbára wọn, ẹnájì wọn, wọ́n fi tàn mọ́lẹ̀ fún yín kẹ́ ẹ bá lè rí ọ̀nà rìn nínú òkùnkùn bírímù ayé. Kí ló dé tẹ̀yìn àgbààgbà tòní wá ń paná tẹ́ ẹ jẹ́ káyé àwọn tòní ó sáré wọnú ògo bíi titi yín?
ilẹ̀ Yorùbá ni o ọmọ Ìgbò kan jáde síta àwọn pásítọ̀ ilé bí àwọn nígbà tí ìlú ti dàrú tí ohun gbogbo nǹkan dorí kodò nígbà tí ìlú ti dàrú táyé ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ wọ́n sọ̀rọ̀ àwọn èdè ìránṣẹ́ Ọlọ́run àpàpàǹdodo àtẹnitọ́lọ́run ò mọ nọ́mbà alẹ́ ẹ̀ àtẹnitọ́lọ́run ò mọ̀ àtẹnití jẹ́ pé ọkàn ẹ̀ jìnnà sí Ọlọ́run wọ́n sọ̀rọ̀ àwọn di wòlíì ọ̀sán gangan Olóhùn rí before 5 years Lagos State will become a no man's land ṣé ìran Ọlọ́run nìyẹn kí ẹ̀tọ́ ìran Yorùbá máa di tẹni ẹlẹ́ni ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe sí torí wípé ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ̀ ń rú omi tó tòrò ní ìran Yorùbá lẹ́ẹ̀ jẹ́ kí àwọn ọmọ Yorùbá orí omi pọ́n wálé ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ̀ ń pa iná ìmọ́lẹ̀ táwọn bàbá àtàná tàn tí ayé yín fi lórí ọ̀fẹ́ tẹ́ wọnú ògo lọ ní ìrọ̀rùn táyé yín fi lórí ọ̀fẹ́ tí ìrìn àjò yín tó smooth bí express ẹ̀pà náà lénìí ẹ̀ jẹ́ kí ọmọ Yorùbá orí ọ̀nà lọ́mọ́ torí ìrìn inú òkùnkùn kì í yá bọ̀rọ̀ ẹni máa kán lápá ẹni máa kán lẹ́sẹ̀ lọ́mọ Ìgbò fi sọ pé before 5 years Lagos State will become a no man's land ìyẹn ni pé wọ́n múra àti gba Èkó mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà tòde òní ẹ̀ rí nígbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìkorò nation nínú ọkàn yín sí ìran yín tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn bàbá àtàná wọ́n ní bàbá kìfà wo àwo mọ́ kìfú ní padà ní làwa àtọmọ tòde òní làwa sọ di ọ̀rọ̀ pé ọmọ oko tí ó jẹ búrẹ́dì ni o yóò fi iṣu ránṣẹ́ sílé gbogbo agbára wọn ṣe ètò kí ìran Yorùbá lè máa tẹ̀síwájú. Our forefathers they have a great foundation for the Yoruba race kí ló dé tẹ̀yìn bàbá tòní tẹ̀ wú foundation yẹn foundation táwọn bàbá wa ti fi concrete tó ti fi ṣe nínú òjò nínú atẹ́gùn kò sí ìjì tó lè gbé ilé náà wó ṣùgbọ́n ẹ̀yin fara yín yọ ámà tí ẹ yọ jígà tí ẹ dẹ̀ fọ́ gbogbo foundation àwọn bàbá yẹn ayé Yorùbá wá dúró lójú kan bí omi adágún ẹ̀dẹ̀ ń pera yín ní àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń pera yín ní alágbára ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń pera yín ní ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ẹ wà lọ́yà ẹ̀yà ẹ wà nípa náà fọṣù ẹ̀rí iná fọ̀n wálé gbogbo Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ò ní ìsinmi mọ́ ẹ fà wálé ọwọ́ Fúlàní àrà tó wù Fúlàní ni Fúlàní ń dá nílẹ̀ Yorùbá let me give you one example lára ẹmẹ́bìnú tóun mi bá mi ò tí ì sùn ni but tí n bá tó ní kí n sùn ó lè tún dalẹ̀ kó má dàbí pé òròòrú ló kù tí mò ń ṣe program lára àwọn tí Ọlọ́run kó yọ lọ́wọ́ àwọn Fúlàní tí jínigbé ní Kogi àti Kwara ẹ̀ ń gbọ́ mi bí? ó ní majority of them àwọn Fúlàní yẹn wọ́n ti pẹ́ ní ilẹ̀ Yorùbá tó gbọ́ Yorùbá dáadáa náà gbọ́gẹ́ àwọn tí Kogi Kàbà náà gbọ́ èdè wọn dáadáa àwọn Okun ó ní èdè Okun tó ń sọ Yorùbá táratára làwọn fi mọ̀ pé yes àwọn eléyìí ti pẹ́ nílẹ̀ Yorùbá dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìlú tó dẹ̀ wà láàrin Kwara sí Ekiti láàrin Kwara sí Kogi láàrin Kogi sí Ekiti sí Ondo tó jẹ́ pé gbogbo bọ́dà yẹn làwọn ará bíbá yìí wà tẹ́tí ń dá màálù wọn ìlú kan wà lọ́dọ̀ wa bíbá yẹn ọ̀tún ọba ìlú yẹn ti ẹ̀dídì fún wọn lórí ọ̀fẹ́ tó ti gbọ́ èdè ọ̀tún tí ọmọ Fúlàní mi bá sọ tó bá sọ Èkìtì ẹ̀rọ pọ̀ ọmọ Èkìtì ni we are in big trouble but our fathers those people that they call themselves fathers
àdùnkìá lọ̀rọ̀ wọn, ẹni àmọ̀rí ìbáàkú lọ̀rọ̀ wọn. Ilẹ̀ Yorùbá dẹ̀ ń joro mọ́ yín lọ́wọ́, ẹ̀gágun láì ṣe bíi pẹ́ ẹ rí. Tàbá dẹ̀ ń pe àgbààgbà ilẹ̀ Yorùbá kágbádá sọ́run jáde síta. Tàbá ń pe àwọn alágbára ilẹ̀ Yorùbá gbàgádá sọ́run jáde síta. Kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé tí pẹ́pẹ́yẹ bá bímọ ó máa ń ràgàbọ́ mọ́ ẹni. Tí pẹ́pẹ́yẹ bá bímọ ó máa ń ràgàbọ́ mọ́ ẹni. Ọlọ́run tó dá yín lágbà ó fẹ́ kẹ́ ẹ ràgàbọ́ ìran Yorùbá kí ìran Yorùbá má bàa panu lójú yín ni. Ló máa mú mi lórí ọ̀fẹ́ àti pé gómìnà Èkìtì Your Excellency sir Abíọ́dún Oyèbánjí, gbogbo ìlú tó wà ní etétí bọ́dà Kwara àti Kogi, ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ara rẹ̀, ewu ni. And those people tó wà ní that border tẹ́ ń pè ní security àdàmọ̀dé ni o. If you want to secure the Yoruba land, if you want to secure the Ekiti people, allow the Yoruba man to be there. We don't want Fulani to be secure. The Ekiti land, the Ondo land, we don't want them. Torí àwọn yìí ń ta ènìyàn wọn, wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn nù bẹ́ẹ̀ ṣe ń ta ẹ̀jẹ̀ yín nù. Fulani will always at their back. Torí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá rí n tó ń lọ, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tún rí n tó ń lọ, ẹ̀wù àìdùnkìá kò kàn mí lẹ̀ ń wò. Gbogbo ẹ̀yin gómìnà dákẹ́ bí pé rí nǹkan kan, ẹ̀yin sẹ́nítọ̀, ẹ̀yin rẹ́ẹ̀p, ohun tó kàn yín ní 2027 àtẹni tí ò ní dọ́là òun roko 27 lẹ̀, àtẹni tó ti jẹ́ tán òun roko 27 lẹ̀. Ẹ rántí ọjọ́ ọ̀la, ẹ rántí pípé ọjọ́ kan náà lẹ́yìn náà wà ní èwe. Àwọn bàbá kan náà ló dáàbò bò yín, tó daṣọ bò yín nínú òtútù. Àwọn bàbá kan ló ń gbé ọ̀brẹ́là sí yín lórí tí ò jẹ́ kí oòrùn ayé ó pa yín. Ohun tí ẹ fi dọlọ́rọ̀ lénìí, àwọn bàbá kan ló lànà ẹ̀ ńlẹ̀. Since 1999 tẹ́yìn ti wà ní ipò agbára, tẹ́ di agbára mú, tá à ń pè yín ní olórí Yorùbá, tá à ń pè yín ní alágbára Yorùbá, tá à ń pè yín ní ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá. Kí ni ẹ ṣe ńlẹ̀ tí ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa lè dé bá? Àbí àwọn bàbá àtàná jẹ àjẹṣẹ́kù, ṣùgbọ́n ẹ̀yin ń jẹ àjẹtán lọ́jọ́ òní. Lára àjẹṣẹ́kù táwọn bàbá yẹn ń jẹ, wọ́n ní ẹgbẹ́ kan máa ń wà, ẹgbẹ́ alájẹṣẹ́kù. Àbí ẹgbẹ́ alájẹṣẹ́kù máa ń pààyàn lẹ́rìn ni wọ́n yẹn pààyàn lẹ́kún. Ẹgbẹ́ alájẹṣẹ́kù máa ń pààyàn lẹ́rìn ni wọ́n yẹn pààyàn lẹ́kún. Àwọn bàbá yẹn dá ẹgbẹ́ alájẹṣẹ́kù lẹ̀ lẹ́fi lórí ọ̀fẹ́ free education. Ẹ̀yin tẹ́ pera yín ní àgbààgbà lénìí. Tá bá ń dárúkọ àgbààgbà á dárúkọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, èmi máa dárúkọ yín, ìtàn máa sọ nípa títí yín sà. Bàbá Bísí Àkàndé tẹ́lẹ̀ yín lẹ́gbẹ́ pátì rù. Ẹ̀yin ní advisor Bọ́lá Ahmed Tinubu. Ìran Yorùbá dẹ̀ ń ṣubú lọ ẹ̀dẹ̀dákẹ́ bí pẹ́ẹ́ rí. Àwọn bàbá àtàná jẹ́ àjẹṣẹ́kù ni, lẹ́yìn náà fi lórí ọ̀fẹ́ free education. We know in 50s ọ̀dọ́ ni yín. Is 50 ọ̀dọ́ pọ́nbélé ni yín, wọ́n la ọ̀nà fún yín kí ayé yín bá lè lójú. Wọ́n tàn mọ́lẹ̀ sí ọ̀nà yín kí ìrìn àjò yín bá lè sáré wọnú ògo. Wọ́n kọ́ yín
torí tí ènìyàn bá kọ́ lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá tó bá dàgbà tóun náà ni ó wù níwà. kí ló dé wé ẹ̀yin bàbá tòní tẹ́ ẹ pa ìwà ọmọlúàbí kù. ẹgbẹ́ alájẹṣẹ́kù lẹ bá lọ́wọ́ àwọn bàbá yín. kí ló dé tẹ́ ẹ yí ẹgbẹ́ alájẹṣẹ́kù sí ẹgbẹ́ alájẹtán. tẹ́wá kúkú wá ń do fa Yorùbá lé Fúlàní lọ́wọ́. àti sọ̀rọ̀ akin tó jẹ́ pé gbogbo wa ọmọ akin ni wá àti sọ̀rọ̀ akin ó wá di ìṣòro sí yín lọ́rùn. mo gbọ́ tẹ̀nìyàn kan kí kíní kan wà là olórin fújì ní Ìlọrin ó ń kí Sùlúbọ̀gàmbàrí ó ní ṣé ọmọ ìlú kúbẹ́dẹ́ ni ọmọ láàrin ìyẹn ni pé Yorùbá ni ṣùgbọ́n ó ti ta ìran ẹ̀ ó di ọmọ Álímì. kí ló dé tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá lénìí tẹ́ ẹ di ẹrú tẹ́ ẹ sọ wá di ẹrú Fúlàní, that you refuse to defend your people, defend your land, tó jẹ́ pé iṣẹ́ táwọn bàbá àtàná fi gbogbo ara wọn ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní alágbára lénìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní àgbààgbà lénìí, inú ilé family house náà bí yín sí. ìran bàbá yín ò dálé kọ́, ìran bàbá yín ò ráspókù kẹ̀kẹ́, ìran bàbá yín àgbẹ̀roko ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ní ṣiṣẹ́ àjàlè àbí bẹ́ẹ̀ kọ́, ìwé kíkọ́ láìsí ọkọ́. ṣùgbọ́n nígbà tí àwọn bàbá yìí dé wọ́n panẹ́pìtì ayé yín, wọ́n tàn mọ́lẹ̀ sí ọ̀nà yín kẹ́ ẹ bá lè rí ayé gbé. Yorùbá dẹ̀ wí pé ẹṣin wájú òun ni tẹ̀yìn wò sáré. kí ló dé tẹ̀ ẹ̀ wo àwọn bàbá yẹn sáré? They did everything to defend the Yoruba land, but today ẹ̀ ń fà wá lé ọwọ́ Fúlàní ni, ẹ̀ ń fà wá lé ọwọ́ Fúlàní ni. We became a slave in our father's land. ó ní mo fi ń sọ ẹ ti rí ogun tó ń ja ìran Yorùbá àti rí solution. èyí tó yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ wá solution. bẹ́ẹ̀yin ò bá tiẹ̀ lè sọ̀rọ̀ bí àwọn àgbààgbà Fúlàní ṣe ń sọ̀rọ̀ ní gbangba tó ń kó irinṣẹ́ ogun fún àwọn títí wọn lábẹ́. Gumi sọ wípé Nigeria belong to them, correct one yẹn. Àdìsá Ọ̀wàlà ṣe bàbá mi ó ní Gumi belong to them, Nigeria belong to them by Gumi. Sultan Sokoto sọ wípé nobody can stop bandit. wọ́n dẹ̀ ń kó irinṣẹ́ sí wọn lábẹ́, wọ́n rú àwọn títí wọn lágbára. bẹ́yìn ò bá tiẹ̀ lè sọ̀rọ̀ ní gbangba bí àwọn ṣe ń sọ̀rọ̀, dàdá yín ò lè jà, ó ní ọmọ tó gbójú. We already have the solution to the problem, but Fúlàní mọ̀ nítorí di Buhari mọ̀ pé Sunday Igboho bó ṣe ń jáde yìí ẹ̀gbọ́n ni ewé àwọ̀ òyàyà èrò lẹ́yìn ọmọdé. bí Sunday Igboho ṣe ń jáde ni èrò ń pọ̀ lẹ́yìn ẹ̀, làwọn ọ̀dọ́ ń tẹ̀lé lẹ́yìn pé ó ti jí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pé this is time to fight for our right, this is time to fight for our freedom, this is time to fight for our land. Buhari gbé embargo lé lórí. Bàbá Tinubu àtẹ̀yìn alágbára ilẹ̀ Yorùbá kí ló ná yín láti mú ìrẹsà kẹ́ pa wanted yẹrẹ? kí ló ná yín? Fúlàní ń pa wá lọ́tún ó pa wá lọ́sì nínú àwọn alágbára tó wà nílẹ̀ Yorùbá. èèyàn kan tó tún dìde tí àánú Yorùbá tó ń ṣe, tó ń ké torí ìran Yorùbá, tó ń lami lójú nítorí ìran Yorùbá. Fúlàní gbé embargo lé lórí. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ń wò for good 3 years to remove that embargo. ó di ìṣòro sí yín lọ́rùn. ẹ̀dẹ̀ ń pera yín ní àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀ ń pera yín ní aṣíwájú ilẹ̀ Yorùbá. wọ́n dẹ̀ ń pa ìran yín.
kò sólówó tí ó là bó ti wù kó là tó, a sì máa rí mẹ̀kúnnù náà nínú ìdílé tó ti jáde. A máa rí ẹ̀yin ní kẹ́ ẹ wo, kẹ́ ẹ ṣe nọ́mà, ẹ̀yin ní kẹ́ ẹ wò. ẹ̀yin ní kẹ́ ẹ wò, kẹ́ ẹ ṣe ohun tó tọ́ ní ìgbà tó tọ́. God has already give us the solution. Lèmi fi ń pariwo pé ẹ má wá solution ká. Torí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ohun tẹ́nìyàn ò bá ní ni máa ń fi ìyà jẹ èèyàn. Tí n bá lórí fóònù ìbáyìí, tí n bá rí lọ́wọ́ èèyàn máa ní àìlórí fóònù ló dẹ̀ ń fi ìyà jẹ mí o. Èyí tẹ́nìyàn ní kì í fi ìyà jẹ èèyàn, ṣùgbọ́n kéènìyàn ní kó tó máa fi ìyà jẹ èèyàn. A ní yín ní bàbá, à ń jìyà bí aláìní bàbá. Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Olódùmarè, ó fi yín ṣe alátìlẹ́yìn fún ìran Yorùbá, kàkà kẹ́ ẹ ti ìran Yorùbá lẹ́yìn. Gbogbo ara yín lẹ fi ṣe kìkìdá ẹ̀gún, ẹ̀yin gẹ́gẹ́ lẹ wá ń gún Yorùbá bí ìgbà tí ẹ̀gún bá ń gún yàn lọ́wọ́. Kí ló dé? Ẹ wo àwọn ará òkè ọ̀hún, the Fulani leaders. No one of them come out and condemn the Boko Haram. No one of them condemn Fulani herdsmen. Wọ́n á tún kó orin ìjà fún wọn lábẹ́ni. Kí ló dé tó fi ṣòro fún yín láti pa wanted tí Buhari tí Fulani gbé sórí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà? Sunday Ìgbòho Òòṣà lóun fẹ́ jà fún ara òun o, kò lóun fẹ́ jà fún ìdílé òun nìkan. Sunday Igboho did not say that he want to fight for Oyo alone, Oyo State alone. He did not say that he want to fight for Igboho alone or Òkè Ògùn alone, the Yorubas. Pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ máa jẹyà lọ́wọ́ Fúlàní. Pé òun tán pera wọn tó bẹ́ẹ̀. Buhari gbé embargo lé lórí, ẹ̀yin bàbá wa dẹ̀ ń wọ embargo yẹn for good 3 years. It is difficult for you to free somebody that want to deliver the Yoruba in the hand of the Fulani. Adẹ̀ǹpẹ̀ yìí ní àgbààgbà ilẹ̀ Yorùbá. Irú àgbààgbà wo lẹ̀yin fẹ́ jẹ́? Ṣé àgbààgbà alájẹṣẹ́kù ni àbí àgbààgbà alájẹtán? Agbára máa ń fi nílẹ̀. Kágbára tó fi yín lẹ̀, ń tẹ́ ẹ bá ṣe nígbà tẹ́ ẹ wà lórí agbára, lórí ipò, lórí àṣẹ, ní ìran Yorùbá ó máa sọ títí láéláé. When the Baba Adekunle Ajase was in power in old Ondo State, both Ekiti and Ondo, iṣẹ́ tí bàbá yẹn ṣe ń lẹ̀ àwa ò lè gbàgbé. Lẹ́kìtì wa mìíràn lóńdó. Kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ̀tàn Ọ̀yọ́ State, Ọ̀yọ́ àná Ọ̀ṣun tí wọn ò ní dárúkọ Bọ́lá Ìgè torí pé iṣẹ́ tó ṣe ń gbà yẹn lọ́hùn ó sì ń pọ́n lé ní. Bẹ́ẹ̀ náà ní Ògùn. Kò sí bí ilẹ̀ Yorùbá pátápátá ṣe máa sọ̀rọ̀. Ìdílé kẹta máa dé ní ilẹ̀ Yorùbá tí à ní rí ọwọ́ Awólọ́wọ̀ ń bẹ̀. Lára ọwọ́ Awólọ́wọ̀ tá a rí ló gbé irú ẹ̀yin dìde. Lẹ́fì lè máa jayé ayé fàmílẹ̀ tètú lónìí torí pé àwọn bàbá yẹn panẹ́pìtì ayé yín. Wọ́n sọ yín di ènìyàn pàtàkì. Wọ́n tẹ ìmọ́lẹ̀ sí ọ̀nà yín. Wọ́n mú ayé yín sáré wọnú ògo. Ohun tí ẹgbẹ́ yín fi ìnira ṣe, wọ́n ṣe fún yín ní ìrọ̀rùn. Èyí àti ṣe. Èyí àti ṣe sà. Tó jẹ́ pé kàkà kẹ́ ẹ fi oore san oore, ibi lẹ fi ń san oore fún ilẹ̀ Yorùbá. Tẹ̀dẹ̀ ń wò tí àwọn àtọ̀rìn wá tẹ̀dẹ̀ ń ja ìran Yorùbá lógun. Bẹ́ẹ̀ bá ní àwa ń sọ illiteracy ni wá, àwa ò ríta. What about Brigadier General Babakunle Togun tó sọ pé Fulani has invaded Yoruba land with full arm? Táwa náà dẹ̀ ń lọ lójoojúmọ́ tá a dẹ̀ ń rí. Àwọn omi kan wà ní Kogi àti Kwara. Wọ́n gbé létí omi báyìí wọ́n gbé ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ ni. Tó bá ti ń kán àwọn èèyàn bọ̀,
wọ́n á sọ̀kalẹ̀ sínú omi, wọ́n á kó ọ̀tọ̀ làwọn tó máa gbé tó máa kó tó bá ti dá bóyá mọ́tò náà dá lóhùn ni náà dá dúró tó kó àwọn èèyàn nínú mọ́tò yẹn kó wọn wọnú gbó. Àwọn tí ó kó wọn nínú tó kó wọn kọjá etí omi ti wà ń bẹ̀. Lára ara àwọn tó sàsálà fún ẹ̀mí ẹ̀ tó ń sọ fún wa ní ilẹ̀ Yorùbá ni o, ní ilẹ̀ Yorùbá nígbà tó jẹ́ pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ fi iná sórí òrùlé sùn. Èmi ò gbọ́ rí ìran tí ń pààyàn kẹtù wá ní kí ìran wa máa dúró gẹ́gẹ́ bí security fún ìran yín. Ìran wọn ló ń pa ìran yín o, ló ń pa yín lọ́mọ. Lára àwọn ìran tó pa yín lọ́mọ yẹn ẹ tún ní ká máa bọ̀ ká wá máa ṣọ́ yín. Nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀bí yìí ló ti kó aṣọ ọlọ́pàá sí wọn lọ́rùn, aṣọ civil defence, aṣọ army tó kó sí wọn lọ́rùn tó pè wọ́n ní repentant Boko Haram. Ẹ wá ní ká wá máa ṣọ́ yín. Ṣé tó bá tún dọ̀la abẹ́rù pé Fúlàní á wá torí Yorùbá máa pa Fúlàní ẹgbẹ́ àwọn òwúwà bíi tẹ̀yìn. Ẹ yí padà, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá parun lórí yín. Ẹ fi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho lẹ̀, àní kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ máa jà. La fi sọ wípé dàda yín o kò lè jà o, ẹ ti ní àwọn ọmọ tó gbójú. Ní àná àwọn ọ̀dọ́ ń sùn bọ̀tí lónìí àwọn ọ̀dọ́ ti jí. Àwọn tá à ń kó jáde every day, we did not give them kọ́bọ̀. Ẹlòmíì tábà ti jọ wọ̀ ó lè jẹ́ búrẹ́dì 1000 la máa rà fún wọn, bóyá máa fọwọ́ papọ̀ lélẹ́yìí tá a kó sábọ̀ àpò tá a máa yá jẹ every day. Tí àwa tá a jẹ́ nǹkan kan bá lè sọ wípé we want to fight for our land, we don't want the stranger to take over our heritage. Ìṣẹ̀bí ìrànlọ́wọ́ ẹ̀yin bàbá ló yẹ kẹ́ jáde síta, ní kẹ́ ẹ wá jagun. Ẹ wùwà bíi bàbá fún ìran Yorùbá, ẹ ṣojúṣe bàbá fún ìran Yorùbá, ẹ wùwà bí àwọn alágbára fún ìran Yorùbá, bí àwọn tó jẹ́ alágbára ní ilẹ̀ north lọ́dọ̀ àwọn Fúlàní ṣe kó ohun ìjà fún àwọn ọmọ wọn láti máa pa wá. Ẹ kó ohun ìjà fún Sunday Ìgbòho, ẹ tú Sunday Ìgbòho lọ́rùn sílẹ̀ kí Sunday Ìgbòho lè dìbẹ́ẹ̀dì ilẹ̀ wa. Ìyẹn tún lọ bẹ́ẹ̀, ẹ̀yin àgbààgbà Èkìtì mi ò tí ní dárúkọ Your Excellency Oyèbánjí báwo ẹ má láò Gani lọ́dọ̀ wa o. Gani máa túbọ̀ sílẹ̀kùn fáwọn ọmọ olè wọlé ni o. Tí ẹ gbọ́ mi, ó lè lọ́ọ́ máa dìbẹ́ǹdì arigidi tó lóun ti wá. In Ekiti here we reject him. The only person that we want is Sunday Igboho, the true son of Oduduwa, the true son of Ọmọkóòtù Òjíire, tí bíbí ẹ̀ ò ní kọ́lọ́bínú, that he has already shown us that he can do it. Àfẹ́ ẹni tí ó gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá mọ́. Torí fèrèfèrè táwa ń gbọ́ ni mo fi ń sín ẹ̀yin alágbára Èkìtì létí. We reject Gani in Ekiti here. We don't want him. We don't want him. The only thing tí a fẹ́ fún kó dẹ̀ máa ṣe lọ náà ni Minister of Information. But because he can't do it. Ẹni tó tó nígbà là ń fọ̀rọ̀ lọ. Ẹni tó tó kàn ṣe là ń jẹ́ kó ṣe é. Tẹ́ gbọ́ mi. Òmùwẹ̀ là ń jẹ́ kó wẹ̀ lódò agbami. The only person that we know that he can do it, tá a ti rí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ti dánwò rí ní Ìbàràpá, ní Òkè Ògùn, ní Èkìtì ń bí báyìí, ní Ògùn state, tí ìkan nínú àwọn gbòógì Fúlàní ni pé tó ń bá gbórúkọ ẹ̀ òtútù á mú ayé àwọn àgbẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ òun náà ní Sunday Igboho. Kẹ́ ẹ tètè ìpàdé tó yẹ kẹ́ ẹ ṣe ń sìn, kẹ́ ẹ tètè lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu kẹgbẹ́ ń bá gòkó lórí Sunday Igboho.
tí Fúlàní bá lè fi okùn sí ìran Yorùbá lọ́rùn tó ṣòro fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá láti tú, ìtìjú yín ni o, ìtìjú yín ni. Ká béèrè lọ́wọ́ yín kí lẹ fi ń ṣe bàbá fún ìran Yorùbá, ká béèrè lọ́wọ́ yín kí lẹ fi ń ṣe aṣíwájú fún ìran Yorùbá. Ẹ má fààyè ìran Yorùbá ṣòṣèlú mọ́, ẹ má fààyè wa pàrókò tàbí rúbọ fún Fúlàní mọ́. We are looking for solution. Ẹ má look for solution again. You know the solution. We already have the solution. We have already have the solution. Bí Amẹ́ríkà bá wá, Amẹ́ríkà ò lè gbà wá lágbàtán. Ẹ jẹ́ ká gbára wa. Tá Amẹ́ríkà bá wá, Amẹ́ríkà ò lè gbà wá lágbàtán. If we still have connection with Fulani people, America ò lè gbà wá lágbàtán. We have already have the solution. Allow the Yoruba to have a great environmental sanitation in our land. We want to flush them out in Yoruba land, and the only person that can do it, we want to flush the Boko Haram out of the Yoruba land. The only person that we trust, arúgbó wa ni, ọmọdé wa ni, okòrè wa ni, obìnrin wa ni, that we thought that he can do it, send the ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà. Kí bàbá Tinubu kó fi iyè. Wọ́n dún mọ̀húrú mọ́ Èkó. Pé tó bá yá, Lagos State will become no man's land. Ó tún ní Abuja will become no man's land. Kò sí ní tó kàn pẹ̀lú yẹ. Ibi tí ìran mi wà, tí mo mọ̀ pé ìran bàbá mi ló ní Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ekiti, Oǹdó, tó fi dé Kwara, tó fi dé Kogi. Ṣé ó yẹ kí ilẹ̀ wa di no man's land, káwa dẹrú lórí ilẹ̀ wa? Nígbà tá a rẹni tó lè ṣe é, tá a rí ọmọ kan tó gbójú tó jáde síta, ó sọ̀rọ̀ with boldness ní palace bàbá wa lọ́wọ́. Èmi rò pé ó yẹ kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó ṣiṣẹ́ lé lórí nìyẹn. Ààbò ilẹ̀ Yorùbá kì í ṣe counterfeit ààbò tẹ̀ ń kó wá, tí ẹ̀ ń kó àwọn àmì wá. Nínú àwọn àmì tẹ̀ ń kó wọlé Yorùbá, 75 or 85% of them, they are Fulani. How do you want them to secure the Yoruba land when they already see us as enemy? Tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa, tí ìran wọn fẹ́ gba ilẹ̀ wọn, táwọn náà dẹ̀ mọ̀ pé tí wọ́n bá succeed tán gba ilẹ̀ wa lọ́wọ́ wa, àwọn náà máa ní ìpín nínú ẹ̀. Ẹ wá ń kó wa kán wọ́n máa jẹ́ security wa. Kí ló dé tẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń ṣe báyìí? Ẹ̀yin tó jẹ́ pé pẹ̀lú ìrọ̀rùn lẹ́fi gòkè ọ̀la. Kí ló dé tẹ́ fi mú gbogbo ẹ̀ tẹ́dẹ̀ ayé dẹ̀ ń dorí kodò? Mi gbọ́dọ̀ sọ pé ayé Yorùbá ń dorí kodò, ẹ dẹ̀ ṣe bí pé ẹ rí. 80% àwọn army tó wà nílẹ̀ Yorùbá, 85 of them they are Fulanis, including the ọlọ́pàá. Ẹ wá ní kí ààbò wà nílẹ̀ Yorùbá. Allow Yoruba to secure the Yorubas. That is why we are saying that the problem we have now, we already have the solution. Torí tí Sunday Igboho bá jáde ńbẹ̀ tó wà tó sọ̀rọ̀ Yorùbá létí ẹ̀ tó ń gbọ́n tínú, bí Gani ṣe ń gbé etí nù, ó ti sọ fún mi pé general yìí jagun, ó ti sọ fún mi pé èlò làwọn gómìnà kó fún mi, ó ti sọ fún Yorùbá kọ́ lọ bá ṣé òun bá wọn gba security allowance, security boy, ṣe security allowance ni àbí security allocation. Ó ti sọ fún ọmọ Yorùbá pé èlò lẹ fún mi gan, but he know how to give us information. Excellent for that. Ṣùgbọ́n Sunday Igboho gbọ́n ẹtí nù pé àjò òdùn kò ní lè má relé. A ní bàbá Ekiti Germany tí mo wà yìí, èmi ń sọ ọmọ Germany, a ní ẹ̀wò làìkẹ́ mi. That is why that man came out, say we will not allow Fulani to take over our property. But ó ṣòro ṣe fáwọn àgbà ilẹ̀ Yorùbá to
to lift that embargo tí Fúlàní gbé lé orí Sunday Igboho, declare Sunday Igboho wanted for did not commit any offence. Ó ṣòro ṣe fáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti mú kúrò. Tí n bá sọ wípé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gan lẹ̀ ń kidnap wa, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ̀ ń pa wá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gan lẹ̀ ń kó wa lọ́wọ́ Fúlàní, because ohun tó yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí bàbá, you refuse to do it. When the Buhari is there, a president of Nigeria, but he focused our own assignment with the Fulanis. Kó bọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣẹ̀bẹ́lẹ̀ fẹ́ gbalẹ̀ ni ó yá, ẹ kàn máa pariwo títí kò sẹ́ni tó máa dá yín lò. Èyí tó yẹ kí bàbá Tinubu give the Yoruba opportunity to flush them out of the Yoruba land. Ẹni tó fẹ́ bá wa flush ẹ̀ tọ́lọ́run yàn tí àwọn ènìyàn fẹ́ that bàbá 75 ní pé tí Sunday Igboho bá délé ni wọ́n jọ máa rìnrìn àjò yẹn ni. Buhari gbé embargo, ó declare unwanted. Ó ṣòro ó ṣe fẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá to remove that embargo. Ṣé kìí ṣẹ̀yìn lọ́tà ìran yín? Ẹ̀yin lọ́tà ìran yín. Ẹ̀yin náà ti dágbódégbà fáwọn Fúlàní. Bí Gumi ṣe jẹ́ agbódégbà fún Boko Haram, lẹ́yìn náà ti di agbódégbà fáwọn Fúlàní. Torí ohun tí ó please Fúlàní tí ó tẹ́ wọn lọ́rùn lẹ́yìn ṣe. Ohun tí ó tẹ́ ìran yín lọ́rùn tí ìran yín yóò fi ní àlàáfíà ẹ̀kọ́ ẹ̀ ṣe. Ìṣe bàbá fún ìran Yorùbá ẹ̀kọ́ ẹ̀ ṣe. Ìṣe ìwà abiyamọ fún ìran Yorùbá ẹ̀kọ́ ẹ̀ ṣe. Ṣé ló dàbí pé ẹ̀ ń ṣe inú dídùn sí pípa tán pa ìran Yorùbá lójoojúmọ́? Ṣé ló dàbí pé ẹ̀ ń ṣe inú dídùn sí jíjígbé tán jí ìran Yorùbá gbé lójoojúmọ́? Ṣé ló dàbí pé ẹ̀ ń ṣe inú dídùn sí ìròyìn ayọ̀ tí ò ṣẹlẹ̀ ní ìran Yorùbá mọ́? Ṣé ló dàbí pé ẹ̀ ń ṣe inú dídùn sí o? Tínú yín ò bá dùn sí, ẹ gbà wá o, wọ́n ti jí wọn gbé o, 80 passenger bus náà kó wọnú gbó, ẹ gbà wá o, tọkọ-tìyàwó ni wọ́n ti jí wọn gbé, ẹ gbà wá o, ibi tó ti lọ ṣòkó àná wọ́n gbé wọn gbé. Tínú yín ò bá dùn sí solution tó wà ńlẹ̀, ẹ̀yin náà ó ti kíra wọ̀. Ṣùgbọ́n ṣe ló dàbí pé ẹ̀ẹ̀tì ẹ̀gbọ́ pa ẹ̀gbọ́ ìwà yín wọ́n fi hàn pé ẹ̀yìn àwọn Fúlàní lẹ́wà látòrí bàbá Bọ́lá Ahmed Tinubu. Ohun tó lè mú bàbá Bọ́lá Ahmed Tinubu pé tóun bá dá sí wọn, wọ́n á pa òun. Tẹ́ ẹ̀ bá lè ṣe ní gbangba ẹ lè máa ṣe lábẹ́. For the survival of the Yoruba race. Ṣé ìgbà tí wọ́n wá sọ wípé àtọmọdé wa àtàgbà wa àtolówó wa àti mílíọ̀nìà wa àti bílíọ̀nìà wa àti tírílíọ̀nìà wa tó bá ṣàtijọ́ ọmọ Yorùbá pé ẹ̀rọ Fúlàní ni wá, ṣé mo wá parọ́? Ṣé mo wá parọ́? When Buhari was there, he did not afraid anybody. Ṣùgbọ́n nígbà tí bàbá wa wà ń bẹ̀, wọ́n bẹ̀rù àwọn Boko Haram, wọ́n bẹ̀rù àwọn Fúlàní. Gumi sọ wípé nobody can arrest me. Ẹni tó mọ ibi tí àwọn agbésùmọ̀bí ń wà, ẹni tó mọ ibi tí àwọn terrorists wà. The Sultan of Sokoto sọ wípé nobody can stop bandit. Ó sọ nígbà kan pé you fight Almighty Allah if you fight Boko Haram. Ó ń rìn ó yan falala. Ọmọ títí wa tó sọ wípé I will not allow Fulani to pine my people again. Tó lọ ṣe spinal cord wọn ní Òkè Ògùn ní Ìbàràpá. Tó dúró gidigba pé no, ilẹ̀ Yorùbá náà pélé yìí, ojú yín ni Fulani ṣe declare wanted. Okay, tábàtẹ̀ sọ pé ẹ̀ lágbára ń gbà yẹn lọ́hùn, ẹ̀ sí ní ipò agbára. Ọdún kẹta rèé tí ìran Yorùbá ti wà ní ipò agbára. Èrè wo ni Yorùbá jẹ lórí yín? Ẹ̀yin bàbá alágẹ̀tán, ẹ̀yin bàbá onímọ̀tara ẹni nìkan, ẹ̀yin bàbá tẹ́ gbàgbé àná, tẹ́ ẹ mọ̀ pé ìwà tẹ́ ẹ̀yin wù lénìí ọ̀hún ló máa jẹ́ fún yín, torí àwọn bàbá àtàná òwúrú ìwà bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run dà yín lágbà kẹ́ ẹ bá lè dáàbò bo ìran yín.
Ọlọ́run dá yín lágbà kẹ́ ẹ bá lè mójútó ìran yín. Ọlọ́run dá yín lágbà kẹ́ ẹ bá lè tàn mọ́lẹ̀ sí ìran yín. Ọlọ́run dá yín lágbà kí ẹ bá lè jẹ́ kí omi àlàáfíà ilẹ̀ Yorùbá kó tòrò. Ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin gangan ni igi ọlọ́kọ́ tí ń dáná rú. Ẹ ronúpìwàdà. Àní ìlú tọ́ba ìlú yẹn bá ń rí ọlá tó yan falala tó ń bọ̀ tí ilẹ̀ ọ̀rọ̀ tó sọ pé kábíyèsí o kábíyèsí o, ìlú mà tòrò mà ní níjọ́ tí ìlú bá ti tú ní iyì ọba lọ o. Ìlú ní ibu iyì kú ọba o níjọ́ tí ìlú bá ti tú ní iyì ọba lọ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ ronúpìwàdà, ẹ ronú yín, ẹ ní àròjinlẹ̀ pé kò yẹ kí ìran Yorùbá máa gbégbé ayé ìnira nígbà tí èyí ṣe pé àní yín. You have the knowledge, you have the wisdom. Àní yín ẹ mọ̀ bó ṣe ń tòlú. Ẹ wo àwòkọ́ṣe àwọn tọ̀hún, wọ́n sọ̀rọ̀ fitafita láti dáàbò bo àwọn ọmọ títí wọn. Wọ́n tún kó irinṣẹ́ fún wọn lábẹ́. Ọdún 13 rèé tí ó bá ti ní jùgbọ́ ẹ lọ. Ọdún 11 Buhari lò ọdún 8, ẹ̀yin ti lò ọdún 3. Ọdún 11 rèé tí wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá títí náà títí wà ní ṣíṣí ilẹ̀ gbáyàwó. Bó lọ bọ́ ṣe sórí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí ìnà Yorùbá ò ṣe. Bó ní Fúlàní ṣe sórí tí Yorùbá ò ṣe. Ẹ má lajú yín lẹ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pé kí ni ikú tó pẹlẹ́dìyẹ kó má padà pé léwúrẹ́. Kò yẹ kí ikú tó pé léwúrẹ́ ẹlẹ́dìyẹ fúlẹ̀ Haúsá tí ilẹ̀ Haúsá fi di títí wọn lénìí. Ikú tó pẹlẹ́dìyẹ ilẹ̀ Haúsá, ikú tó pẹlẹ́dìyẹ àwọn Haúsá kó wá pé léwúrẹ́ ilẹ̀ Yorùbá. Ṣé ẹ fẹ́ kí ìran Yorùbá ó dìtàn ni? Kó jẹ́ pé inú ìtàn láti máa gbọ́ pé nígbà kan àwọn Fúlàní àwọn Yorùbá ló ń jọba ní ilẹ̀ Yorùbá. Ojú ayé yín lolúwo fi ń ṣe ohun tó ń ṣe. Ìgbà tẹ́yìn fáìtì Gúnmi wá sí Ìbàdàn, ṣé tẹ́ bá rántí mo ní là ń lẹ́yìn ni ó máa lẹ́yìn? Ṣé kò ti ń lẹ́yìn báyìí? Mò ń gbọ́ lóòrò ìtàn ló ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ṣé Alákíá ní àbíbọ́ná ló ti ń ṣẹlẹ̀ táwọn Fúlàní jáde síta? Mo ní tó máa lẹ́yìn ni. Gúnmi tó wá sí Ìbàdàn, mo ní tó máa lẹ́yìn ni. Kí lẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń wò? Ẹ̀ ń wo Olúwo ńran, ẹ̀ ń wo Mufti ìwò níran, Wàsíìrì ìwò ẹ̀ ń wo níran. Wọ́n dẹ̀ ń dorí ilẹ̀ Yorùbá kodò. Ojú ayé yín ni Mufti ìwò sọ pé àwọn Fúlàní tá bá ti lé ní ìlú kankan máa bọ̀ ní Ìwó. Ṣó dìgbà tómi bá tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu? Ẹ má dúró dìgbà tí wọ́n bá máa mú ọ̀tọ̀ òkúlù kan nílẹ̀ Yorùbá tá máa pa. Ẹ má dìgbà tó bá jẹ́ pé Fúlàní máa bẹ̀rẹ̀ sí àtàkẹ́ yín àgbààgbà kẹ́ ẹ tó mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ wá nǹkan kan ṣe sí. Ènìyàn ní bẹ lẹ́yìn orò lóró fi ń ké o. Gbogbo agbára tẹ́ ń lò lẹ́yìn ìran Yorùbá ń bẹ lẹ́yìn ni o. Tí ò bá sí ìran Yorùbá, àwọn ará bíbá yóò ní kàyé sí wọn tiẹ̀ ní rí yín bí èèyàn. Ẹ láròjinlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ odù tó dá ìwà. Ẹ láròjinlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé ọgbọ́n. Ẹ láròjinlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé ìmọ̀. Bàbá, ẹ láròjinlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé òye. Kó ń gbogbo bàálẹ̀ lójú. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ń tà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ohun títí yẹ kó máa gbọ́. Gbogbo àwọn ìlú tó wà ní gbogbo tó jẹ́ ti Yorùbá tó wà ní Kwara tó wà ní Kogi, nínú àìní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo wọn wà lórí ilẹ̀ bàbá wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Àwa tá a wà ní Sọ̀ǹgbé wọn ọkàn wa gan ò balẹ̀. We can't wait for the security. Àwa fúnra wa là ń lọ bẹ̀ ká tètè ké pariwo aláàmù síta pé wọ́n ti ń bọ̀. Ekiti local government in Kwara state inú fu àyà fún náà wà lórí ilẹ̀ bàbá wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀?
kò yẹ kó rí bẹ́ẹ̀ o. àìlọ́kọ́ ńlé ká fọwọ́ kó mi àti lọ́kọ́ ní báyìí à ń fọwọ́ kó mi. We have the solution but ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ tilẹ̀kùn mọ́ solution yẹn síta. ẹ lọ́mọ tó gbójú wọ́n nítorí wèrè ta la fi ní wèrè etílé. ẹ lọ́mọ tó gbójú dàdá yín ò lè jà ó ní ọmọ tó gbójú but you refuse to support the ọmọ tó gbójú to flush the enemy out of the Yorùbá land. mo tún wí yìí láàárọ̀ yìí mo dánu dúró.